Elédùà. Yétúndé ọmọ Adélàní, aya Ganiu Balógun, Yèyé Aliamin, Yèyé Aliazeem. Ṣebí every 14th of March lọ́jọ́jọ́ tẹ́lẹ̀dá yà sọ́tọ̀ fún ọ ló fi sàmì ọjọ́ tó wálé ayé. Yétúndé o, ọmọ wọn lábẹ́òkúta ilé nípínlẹ̀ Ògùn, Ẹ̀gbá ọmọ Lísàbí, ọmọ Agbòǹgbò Àkàlà, ọmọ erin ló ń jogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé, ọmọ arídìí ògo lójú ogun. Wọ́n ní kò kú sóhun tó ń ṣe ní Mẹ́kà tí wọn kì í ṣe lẹ́gbàá lákẹ́. Wọ́n mọmi sẹ́mísẹ́mì ní Mẹ́kà, ìran bàbá tiẹ̀ ló ń mọmi odò Ògùn. Mo ní wọ́n ń gàràfá ní Mẹ́kà, ìran bàbá tiẹ̀ ló ń gòkè Olúmọ. Jẹ́ sáré kéré lé yèyé tó bí ọlọ́mọ, ìwọ lọmọ ìyẹ̀rú òkè ọlọ́fà mọ́jọ, àbíṣùjọ́ ta ìjàkadì lọ́rọ̀ tọ̀fà. Mo ní bí wọ́n ń jà lọ́fà ìpè mí, ẹ̀yin ọmọ sí mi lọ́jọ́ ẹ̀kẹ́. Ìjàkọ̀ tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́ sí, ó ṣojú ebè, ó ṣojú koro ńlọ́kọ, ìbáṣojú olóko ìbá làwọn. Mo ní ìwọ lọmọ kúrẹ́ láàárẹ̀, ikọ̀ gbọ́dọ̀ jùkọ̀, bí kan bá jùkọ̀ nílé ọlọ́fà, ogun ní dá sílẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. Ó ti ṣọdún èyí náà, ó ṣe mí nínú ọ̀la ńlá àti ìdẹ̀ra Elédùà. Basirat Adékúnlé Afèdègbárú ẹ̀ lèmi ń jẹ́, ọ̀rẹ́ rẹ̀ ìmùlẹ̀ rẹ̀ Nọ́símọ̀t Motúnráyọ̀ Ọlánìgàn ló ní kí n kí ọ fáyẹyẹ ọjọ́ òní. Ó ní happy birthday to you, live long and prosper. Àlòpẹ́ kọrin kẹsẹ̀ láyé á jẹ́ fún ẹ o, ò ní ṣìṣe bẹ́ẹ̀ ló ní ṣílẹ̀tẹ̀.